dákun tí mò ń là kọjá ọ̀rọ̀ ọkọ ọmọ mi kan ni ọkọ rẹ̀ ti wá ṣaláìsí bẹ́ẹ̀ gbọ́ mi sà. à ń gbọ́ yín mọ́ mi. ọkọ rẹ̀ ti ṣaláìsí wọ́n ṣàwá ní wọ́n ṣàdé jáde wọ́n ní kó lọ lọ́kọ míì wọ́n ní kó lọ lọ́kọ tomi ejúlè ní àti ẹlọ́jọ́ fi fẹ́rù ńbẹ̀ wọ́n ṣà ní kó jáde àtilé àtọmọ wọn ò ṣújà wọ́n ti gbà àwọn ọmọ méjì náà ló bí fún ọkọ ẹ̀ wọ́n ṣà ti gbà àwọn ọmọ àṣàwá ní a fẹ́ gba ọmọ kan pé àwọn méjèèjì ò lè wà lọ́dọ̀ wọn torí táìmù yẹn ó rẹ èmi náà èmi tí mo jẹ́ ìyá ìyàwó ó rẹ èmi náà gbà yẹn ní ìbéèrè láǹfààní àti kó àwọn ọmọ sọ́dọ̀ àwa ní a fẹ́ gba ọmọ kan wọ́n ṣàwá ní wọ́n ní kò sáàyè wọ́n ti fẹ́ gbà mí nímọ̀ràn lórí ẹ̀ pé ẹ ló mọ́ mi ṣé Ìbàdàn lẹ wà mà. Ìbàdàn mo wà sà. ẹ̀yin àti ẹyẹ ọmọ yín yẹn ẹ wá rí mi lọ́fíìsì mà. ọmọ mi ò sí ń bí. níbo náà wà tí wọ́n. Ọ̀ṣun ló wà. ẹ̀yin ẹ wá láàárọ̀ Friday wá rí mi fúru nǹkan bẹ́yìn. láàárọ̀ Friday ni mà. Yes. hello. ẹ kálẹ́ sà.